mo ní mi ọ̀tá torí owó àmì òní mi ò tí gbogbo tí bá fẹ́ ṣe mi ò ṣe torí owó àwọn tó mọ̀ mí rè tíra tafsirul amal fi tasrifil af'al tí mo kọ kí tó jáde Markaz èmi là kọ́kọ́ Markaz tó ṣe tíra kó tó jáde Markaz torí ó kù bí oṣù 3 sí 4 tá jáde ni mo ṣe tíra yẹn 3000 copies ni mo ṣe mo dẹ̀ ha bí 15 fáwọn èèyàn níjọ́ náà lọ àsọ́lọ̀ ń wo àníyàn mi tí wọ́n pé àmọ́ bí ẹyọ kan ṣe rìn tálátálá títí fi dọ́dọ̀ Kinfad ló fún mi scholarship àní wọ́n wá mi káàkiri wọ́n wá mi dé Markaz nígbà tó wá mi dé Markaz wọn rí mi títí tí a ṣe mọ̀ pé Markaz ni mi pé mo kọ́ dìmọ̀ tí mo kọ́ mo yin Sheikh Adam níbẹ̀ tí àyẹ̀wò àbí màá fi hàn yín kẹ́ tó lọ mo sì ní kọ́pì àwọn wá ní Markaz lélẹ́yọ̀ jẹ́ so ìtàwọn ṣe ni pé wọ́n wá kọ Kinfad wá pé ambassador Nàìjíríà sí ọ́fíìsì ní Riyadh pé àwọn wá ọmọ kan ń jẹ́ Dawood ó ṣe tíra kan mínísítà kan ló mú tíra yẹn dọ́dọ̀ òun wá gbà lọ́wọ́ òun kà òun wá ń gbọ́ òun pé fún ọmọ yìí scholarship fún ọmọ yẹn Kinfad lọ sọ tó rán gbé mi lọ́dọ̀ ẹ̀ fún ọmọ yìí ní scholarship òun wá wọ pé báwo ni mo ṣe fẹ́ rí ọmọ yìí so the digital set committee nìyẹn so Nigerian ambassador to Saudi Arabia àwọn pé ní Alhaji Magaji ọmọ Hausa ni òun ni wọ́n wá láwọn fún as compulsory assignment kan wá mi jáde wọ́n wá involve Nigerian government lọ́jọ́ kan rí mi wọ́n send letter sí Abacha lọ́wọ́ lórí yìí Abacha wá send ìwé mi àti letter sí Adoba University Kano sọ pé Arabic department wà ń bẹ àwọn Kano náà wá mi lọ Markaz kí ṣe rọ Sheikh Siddiq Farouk tó jẹ́ ẹ̀gbọ́n oníkìyìnbá òun ni Markaz rán sí mi pé kí n wá sí Markaz Ọlọ́run bá ń gbọ́ sọ àwọn afọ Markaz ní kí n bọ́ sí mọ́ṣáláṣí èmi mọ̀ pé mi ọ̀sẹ̀ wọ́n ní kí gbogbo àwọn ọmọ Markaz kan wọnú mọ́ṣáláṣí Sheikh Dawood afa lánàá gbé microphone fún jọ́nà lọ́hùn yes ẹ lọ bí wọ́n gbó tí àwọn tí sọ yìí wà láyé wọ́n á ní dúró wájú wọ́n ní àfà tó dúró wá síwájú yìí ta lọ́mọ ìgbà táwa wà ní sásàtà òjì táwa jáde àwọn tó wà rọ́bì àṣẹ fún àti bọ́ sí gbogbo wọn náwó pé àwọn ọmọ afá Dawood ó ní gbìyànjú kankan wọ́n sàkálùkù sàn sọ tó mọ̀ pa mi Sheikh Dawood afa làwọn sọ bó ti dúró òun Saudi ń wà kò sì mà tá a bá sọ pé ẹ múra sí kéwù mọ̀ sọ pé kílẹ̀ fi kéwù ṣe Saudi ń wà tíra tó ṣe ní 1995 tó gbogbo àfá Markaz mọ̀ fún tíra náà jọ pé ẹ múra sí kéwù ìkẹtọ́ kan fẹ́ mẹ́sẹ̀jì jọ tó rẹ̀ pè mí nù àwọn náà fún mi ládírẹ́sì bí táwọn tán wà mí yẹn wà ní Kòyí so láti Kòyí wọ́n kàn gbé mi lọ Saudi embassy ni so nísẹ́yìn Saudi embassy l'Abuja náà ní tó wọ́n ti sẹ́ndì tíkẹ́ẹ̀tì sí mi àti miniha ipe passport mi dà mo lé mi kọ́ sí mi ọkọ̀ lẹ́tà Saudi wọ́n ní kí ní Kinfad ló fi mo lé mi ọ̀nà tí ń jẹ́ Kinfad èmi ọ̀dẹ̀ gbọ́ orí tòótọ́ kí lọ́kàn wá pẹ̀lú ní ìsúnjọ́ lọ mo lé ọ̀nà tí ń jẹ́ Kinfad mo lé mi kọ́ lọ́ bá gbé photocopy tíra yẹn jáde láti inú drawer ẹ̀ ó ní ìwọ kọ́ ló ṣe tafsirul amal fi tasrifil àbí ìwọ kọ́ ló ṣe tíra ẹ̀ mo ní èmi mo ṣe 1995 ó ní kọ́pì tíra yìí wọ́n ti rí Saudi ìjọba ti fún ọ ní scholarship ó wá ní báwo ni bàbá mi ṣe jẹ́ pẹ̀lú Kinfad mo ní ó ní ṣe gómìnà ni bàbá mi àbí mínísítà because tí wọ́n bá jẹ́ nǹkan pé kò tí wọ́n ṣe fẹ́ mọ Kinfad so lọ́rọ̀ kan bọ́rọ̀ tí scholarship ṣe jẹ́ nìyẹn ṣe wá rí gbogbo tí wọ́n kọ́ wa Markaz láìlà ó wúlò fún mi níbi iṣẹ́ yìí because ọba ọ̀rọ̀pọ̀ ọmọ náà sọ̀rọ̀ fún olè tún Qur'an kò sí ti jẹ́ bẹ́ẹ̀ àwọn kẹ́kẹ́ wọn bẹ̀ tó wá kọ́ wa Markaz tí gbogbo àwọn ọmọ yẹn ó wúlò sínú bí journalism tí mo lọ ṣe lọ́dọ̀ àwọn òyìnbó ó wúlò tí iṣẹ́ yìí fi ṣe àṣeyọrí báyìí náà ibi tá a ti kéwú báwo ni mo ṣe wá níjẹ́ kan mọ̀ mo wá pé ajé onílé márùn iṣẹ́ ńlá bàtàbàtà báyìí tó wà tí mo parí o kò ní dáa kí Markaz máa mọ̀ o ẹ sọ fún mùdírù pé iṣẹ́ báyìí mo ṣe mùdírù ní àwọn gan fẹ́ bá mi sọ̀rọ̀ mùdírù bá mi sọ̀rọ̀ inú wọn dùn wọ́n ṣàdúrà gidigidi kódà mùdírù náà ti kọ mùkọ́dímọ̀ tiwọn náà lórí pírójẹ́tì nǹkan tí mùdírù kọ kọ́pì ẹ̀ wà lọ́dọ̀ ajé onílé márùn ó dẹ̀ wà lọ́dọ̀ mi bì so mùdírù náà ti kọ nǹkan lórí pírójẹ́tì nǹkan tí mùdírù kọ rẹ̀ 2 page àbúmúlọ àfàbúlọ page 1 yẹn page 2 rẹ̀ so kí n dádó báwọn dákùnkẹ́ tó lọ ṣe wá rí torí ẹ lè fi gbogbo ẹ̀ sínú àdúrà ni o ìgbà tí a bẹ̀rẹ̀ sí táìpù ẹ̀ tá ń design lọ́wọ́ wọ́n á sọ fún mi lójú orun pé kì í ṣe ìkankan fún àwọn ọmọ kéékèèké mo wá fi develop mo wá decide láti mú 13 chapters àwọn short chapter yẹn mo wá sà wọ́n jọ láti design yẹn kó jẹ́ another edition fáwọn ọmọdé wípé ṣe fún àwọn kéékèèké tá a bá kọ́ Qur'an àfẹ́ kọ́ mọ̀ túmọ̀ so mo wá fẹ́ bírèkì barrier yẹn táwọn ọmọdé kò sí láìdí kan mọ̀ túmọ̀ kẹ́ tí wọ́n ń kà láti kékeré ìdí tí mo ṣe wá ṣe
13 chapter mo wá tú ní làákàyè tí wọn tí ó ṣe déédéé wọn. So Arabic transliteration, then translation àti Yorùbá. So Arabic transliteration ẹni tí ó bá lè ka Arabic yọka ilé tẹ́ni tí ń kẹlẹ́ yóò bá múra yọ correct ẹni tí ń ka Arabic because mo kọ́ pẹ̀lú tajwid, then English, then Yorùbá. Ó tún wá ní commentary, ó ní àwọn ìtàn tí mo kọ sínú bí tó bá ìtàn tọ̀dọ̀ wa mú bí tó yàtọ̀ sí àwọn ìtàn tó ń kọ sínú àwọn tafsiri jọ̀hún. So àwọn àdúrà tẹ́ ṣe ọ̀hún nìyẹn. àlékò alájùbá onílé márùn-ún. lórí kẹ́ tó ṣe àdúrà yẹn tó àbáwa mufti ẹ̀rẹ̀kọ́dù kí n tó wà ń lẹ̀hún tó iṣẹ́ ńlá ní àfáwà Jakma, àfáwà Ibrahim, àfáwà láti sẹ́yìn àti gbogbo àwọn àfáà tó wà ń kálà àtàwọn ọmọ kéwú iṣẹ́ nì. nígbà tá a bá ń sọ̀rọ̀ tí wọ́n ní ìròyìn ọ̀dà bí àmójúbà Ọlọ́run dá àwọn ẹ̀dá yàtọ̀sù bí ramati máa yẹ ṣá ọpẹ́ táwọn ń dá fọ́lọ́run ni pé tọ́lọ́run jẹ́ ká máa nàgàwé nínú ọmọ akéwu Sheikh Adamu náà rẹwà abáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, abáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mọ́mìn àmàmì ìlàwọ́làwù àmàm ẹnìkan náà ni ọgbọ́n yà wọ́n ló kó àwọn ẹni Ọlọ́run ọjà àjàyè rẹ̀ lọ, òkú àwọn ẹni Ọlọ́run bọ́ọ̀ bá ń bú àwọn ẹni Ọlọ́run, Ọlọ́run ó sì sàlátà àwọn kan tí ó gbà wọ́n lẹ̀. ẹnìkan lọ́lọ́ kọ right up sí Saudi Arabia, ó blackmail gbogbo àwọn àbá tó ṣiṣẹ́ tẹ̀yìn wí. Kùránì Yorùbá wọn ti tú bẹ́ẹ̀ ṣe wí, èmi ò tiẹ̀ mọ̀ ìtẹ̀yìn wí tẹ́lẹ̀ wáyìí. àwọn ọmọ ìtẹ̀ ṣe ní méjì sí wọn wá ní wọ́n fẹ́ káwọn tó máa tó kìíní ìtẹ̀ Sheikh Adamu, àwọn ò nígbàgbọ́ sí wọn, àwọn nígbàgbọ́ sí wọn. bàbá lọ́wọ́ gba lẹ́tà wá láti rọ́bítọ̀ kéṣà tiẹ̀ ń bẹ lọ́dọ̀ mi àbá fi sọ́ o. wọ́n wá dákọ̀ àfáà báyìí dákọ̀ àfáà báyìí dákọ̀ àfáà báyìí, wọ́n wá jókòó láti ṣe tẹ̀síhíhù iṣẹ́ yẹn. ẹni yìí òun wá blackmail wọn gbogbo àwọn bàbá tó ṣe kíní yìí, wọn ò mọ kankan pa sẹ̀ríà, ó sì lóhun ò ṣe indina kí wọ́n kà pé wọ́n Saudi ni pé kóhun wá ṣe lọ́jọ́ kóhun yóò kàn kó mẹ́ ntọ́ kan gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ mi kọ́ àmúlẹ̀ fún yín kọ́pì. mo ní kọ́pì bó ṣe ba gbogbo àwọn ló kọjẹ́, mùdírù wa gba kọ́pì yẹn lọ́ọ́ fún ẹni báyìí tí ń bìjà rẹ̀, lọ́ọ́ fún ẹni báyìí tí ń bìjà rẹ̀. mo wá gbé lọ́dọ̀ ọ̀kan nínú àwọn onírùngbọ̀n yẹn, mo ní òun náà ní láyìn ẹni tó ní òun ò ṣe kínní ẹja gàgẹ́ rẹ̀ àná tó fi èsínú ẹnu náà bẹ láyé o. Ọlọ́run wa gbé ẹ̀yin dìde láti pé ẹ̀yin ń tún ayé ṣe ẹ̀wọ̀ ìbárò tẹ́lẹ̀ lò nítorí ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ sọ yóò Buhari nù tá à ń sọ pé àyìnà máa kàtàbàwù al-Imam al-Buhari àyìnà bá lọ́tà sẹ́ńtírì mi lè dé àwọn ọmọ wa mẹ́rin táwọn ò sí ayé mọ́ kí wọ́n bẹ̀rẹ̀ ní gbogbo báyìí ròyìn sí àfikẹ́ tọ́jú ẹ̀ torí èyí tẹ́ tọ́ torí èyí tẹ́ ẹ tú yìí torí èyí tẹ́ ẹ bá ṣe tí wọ́n rí pé tẹ́ ẹ ṣe nìyí olú aláàánú ju àfáà àdúrà tá a ṣe ọlọ́mọkùnrin pa ntí bàbá wí sẹ́ni tá a bá wí fáwọn àbá lọ sọ̀rọ̀ òun fẹ́ nìkan ó ní wa kana bidhalika ayatan min ayatillah wa ajubatan min ajibi dari wa karamatan li shaykhi li annahu awwalu man tabakhara wa takharraja fi misli sana ẹ wá nàbàgà fi lugati al-arabiyya wal injiliziyya hatta asbahatum baran amika fil ulumi al-aqliyya wan naqliyya. Allahumma barakallahu fikum mutamanniyan lakum al-mazida min at-tawfiq wan najah حافظكم الله دائما لوجوه الخير وراعيا لركاب العلم وامدكم بعونه وتأييده. àdúgbò kọlọ ní káyìn ní òsèkò ń gé àsìkò mòdìrú àsìkò mòdìrú lọ́wọ́ Markaz tú Al-Qur'ani pẹ̀lú eléyìí tí ó sì ní ẹ̀rọ nù ìlàlẹ̀ àmàm.